ó ti tún ṣẹlẹ̀ ó ṣẹ́yìn náà ti gbóhun tó tún lọ láàrin ìyàwó bàbá Ìjẹ̀ṣà tó ṣẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí àti Iyabo Ojo. Ó ti di fàǹfà láàrin àwọn méjèèjì báyìí tó sì jẹ́ wípé lórí ayélujára òun làwọn èèyàn tún gbà bí ẹni gbàgbà ọtí tó Jigan Baba Oja. Ṣẹ́yìn náà ti gbóhun tó tún ṣẹlẹ̀ sí tó ó ti wá di woro sí woro báyìí, àṣírí sì ti tú ohun tí ó tún ṣẹlẹ̀ sí Jigan Baba Oja tó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ wa. Ẹ wá rọra farabalẹ̀ kí n máa gbé yín débẹ̀ lẹ́sẹẹsẹ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ti ń lọ nígboro ayé. Àwọn ò ní jẹ́ kétí yóò di sí òótọ́. Jigan Baba Oja ìyẹn tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó, tó sì tún jẹ́ ọ̀kan lára àwọn adẹ́rìn pòṣónú láàrin àwọn arẹwà òṣèré wa. Òun náà la rí tí Ọlọ́run ṣe oore kàbìtìkàbìtì tó ṣe fún lẹ́nu lọ́lọ́ yìí. Ṣàdédé la gbọ́ wípé Jigan Baba Oja ó ra ilé kan, Ọlọ́run yọ̀ǹda ilé ràbàdẹ̀ kan fún un. Bó tẹ̀ wá jẹ́ pé kì í sábà fi gbogbo ọ̀rọ̀ ayé rẹ̀ sórí ayélujára, òun náà ni ò jẹ́ kí á tètè gbọ́ nípa rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ra ilé kàǹkà kan fún un tó jẹ́ wípé ilé yìí gan bẹ́ẹ̀ bá débẹ̀ àwòsí fìlà ni ẹ̀yin gan ẹ ó kí ajé kú kalẹ̀ nítorí wípé nǹkan kì í síbẹ̀. Ọjọ́ tó wá ṣe ìṣílé yìí gangan ọjọ́ yẹn náà ló tún pé ọmọ 40 ọdún. Ẹ rí wípé 2 in 1 oore oníbejì òun gangan ni oore tí Elédùà ṣe fún yín. Bẹ́ẹ̀ la ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n bọ́ sí abala àríwísí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tẹ ẹ kú oríire eléyìí táwọn olóyìnbó máa ń pè ní congratulations tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ fún un. Bẹ́ẹ̀ la ṣe rí àwọn ènìyàn tí wọ́n ń ṣàdúrà gbàǹkọ̀gbàǹkọ̀ fún Jigan Baba Oja látàrí ilé tó kọ́ àti ti ayẹyẹ ọjọ́ ìbí eléyìí tí ó pé 40 ọdún. Tó a kí wọn wípé igba ọdún kan ni ẹ̀mí á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. A tún wá kí wọn ní ti abala ilé ṣíṣí eléyìí tí wọ́n ṣí wípé oore bí eléyìí kò ní wọ́n lọ́ọ̀dẹ̀ wọn. Bẹ́ẹ̀ la ṣe gbàdúrà fún wọn. Ẹ̀yin náà ẹ ra bá wa tẹ̀ sí abala àríwísí wípé wọ́n kú oríire, kẹ̀sì bá wa ṣàdúrà fún wọn ní ti 40 ọdún eléyìí tí wọ́n pé lórílẹ̀ àlàyé. Tó látàrí ti bàbá Ìjẹ̀ṣà òun ló tún lọ rántó lórí ayélujára báyìí tó pọ̀lọpọ̀ tẹ̀ tí wàá sọ ìjà náà di tara wọn tán ti ń bára wọn jà. Àwọn tó kúkú bí wọn mọ leléyìí àti ọkọ àti ìyàwó wọn kúkú rí tẹnikẹ́ni rò. Àwọn ti sọ ohun tí wọ́n sọ sórí ayélujára, wọ́n ti bọ́ sílé ní tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wá ń gba ọ̀rọ̀ yìí bí ẹni gbàgbà ọtí tí wọ́n ń fà á mọ́ra wọn lọ́wọ́. Ó ti wá di fàǹfà lórí ayélujára báyìí tó jẹ́ pé àwọn olólùfẹ́ wọn àti àwọn abínúkú tọ̀ àwọn méjèèjì ni wọ́n ti wá jọ sọ́ di woro sí woro lórí ayélujára báyìí. A gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn òṣèré orí ìtàgé ẹgbẹ́ wọn tí wọ́n sọ tí àwọn mìíràn náà sì tún dá wọn lóhùn. Ẹni bíi Bridget tó jẹ́ ọ̀kan lára àwọn ìràwọ̀ òṣèré òun náà la rí tó bọ́ sórí ayélujára tó ní pé wọn ò tiẹ̀ lójú tì ṣé àsìkò yìí òun náà ni bàbá Ìjẹ̀ṣà ṣóhun tó kàn láyé rẹ̀ nìyẹn kinní kan lọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn kò bá kùn gbé ọ̀rọ̀ yìí pọ̀ lápọ̀jù. Bẹ́ẹ̀ la ṣe rí tẹ́lòmíràn náà jáde tó sì bẹ̀rẹ̀ sí ní fún lésì wípé ṣé òun tó jẹ́ wípé irú ròǹborùn òun náà ló tún wá ń bú bàbá Ìjẹ̀ṣà. Wọ́n sọ gbáǹkọ ọ̀rọ̀ sí pé ó yẹ ní gbogbo kó níwàárò, kò yẹ tí a tọ̀ lé títí Bridget láti máa sọ̀rọ̀ sí bàbá Ìjẹ̀ṣà torí wípé irú kan náà ni òun náà ṣóhun tí ó bímọ tí ò rẹ́ ní gbà. Ọ̀rọ̀ yìí pọ̀ bó ti bọ́ọ̀lù òun gan kò sí ẹ̀fẹ́ lè mọ ohun tó fẹ́ sọ mọ́. Gbogbo orí ayélujára níṣe ló ṣà ń gbóná girigiri. Tó ọ̀kan lára àwọn òṣèré mìíràn náà tóun náà tún jẹ́ Nkechi Blessing òun náà ni àkọ́kọ́ rí bó ti kí ìyàwó bàbá Ìjẹ̀ṣà nígbà tó gbé ọ̀rọ̀ náà sórí ayélujára wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ fún òun, ó kí wípé ó kú oríire. Ṣùgbọ́n ní kété tí ó gbé sórí ayélujára tó gbé àwòrán mi síbẹ̀ wípé bàbá Ìjẹ̀ṣà ló ní ọmọ òun. A gbọ́ bí Nkechi Blessing tó ṣe bẹ̀rẹ̀ sí ní tó ń bọ́ ní kíkankíkan wípé aláìlójútì òun náà ni ọmọbìnrin yìí pé ṣé irú ẹni tí ó yẹ kí ó lọ lóyún fún ṣóhun nìyẹn.
òun gangan fúnra rẹ̀ wá sọ̀rọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ló kàn lu abala àríwísí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dá èsì náà padà fún Nkechi Blessing wípé gbogbo èèyàn tiẹ̀ lè sọ̀rọ̀ kò yẹ kó jẹ́ ẹni tó ń fò kiri ilé ọkọ kan láti ọ̀kan sí òmíràn. Ọ̀rọ̀ yìí bọ́ọ̀lù Nkechi Blessing tó sì jẹ́ wípé ó gbẹnu tán. ọ̀rọ̀ yìí òun náà ló wá ń lọ́rọ̀ǹtò lórí ayélujára báyìí bá ti rí àwọn tó ń kí wọn kú oríire la ṣe rí àwọn náà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tí wọ́n ń bẹnu àtẹ́lù bí wọ́n ti wá ń bẹnu àtẹ́lù wọn tó bẹ́ẹ̀ la tún ṣe rí àwọn tí wọ́n tún máa dìfẹ́ǹdì wọn lórí ayélujára náà. ó ti wá di woro sí woro láàrin àwọn olólùfẹ́ àtàwọn abínúkú báyìí o níṣe làwọn méjèèjì wọ́n ti wá ń gbéná wojú ara wọn lórí ayélujára báyìí. ọmọkùnrin kan náà tí wọ́n tún máa ń pè ní parí olódó láàrin àwọn òṣèré orí ìtàgé òun gan bọ́ síta ó sọ̀rọ̀ níṣẹ́ ló tiẹ̀ fún Portable lé sí ọ̀rọ̀ rẹ̀ wípé tóun bá tún rí tó bá tún gbé ìgbékúgbé nípa bàbá Ìjẹ̀ṣà sórí ayélujára wípé níṣe ni yóò tún ẹ̀wọ̀n ṣe o wípé níṣe ni òun máa fi ọlọ́pàá mú yóò jẹyàn rẹ̀ níṣu òun ò sì gbọ́dọ̀ rí kó dáhùn lóhùn ọ̀rọ̀ tí òun ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé bó bá dáhùn lóhùn òun fi ojú rẹ̀ hàn èèmọ̀ kódà òun fojú rẹ̀ hàn mọ̀bó. eléyìí náà la rí lórí ayélujára bá a ṣe rí àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣaláfẹ̀yìntì fún bàbá Ìjẹ̀ṣà àti ìyàwó rẹ̀ òun náà rèé o. tó kò wá tán síbẹ̀ o àwọn tó wà ní abala àríwísí gan àwọn gan máa dá rúgúdú sílẹ̀ wọ́n á máa dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré orí ìtàgé wa wọ́n á máa dá sílẹ̀ o. tó níṣẹ́ la rí tí Iyabo Ojo tó bọ́ síta tó sì bẹ̀rẹ̀ sí ní sọ pé òun ò tiẹ̀ sí nílé ń tòun o wípé òun ṣẹ̀ṣẹ̀ dé ní lódidi oṣù méjì tóun wà ní ìrìn àjò ká tún wo bí ojú òun ṣe ń dán kí wọ́n wo oríṣiríṣi ṣẹ̀mọ̀ wípé bó ti sọ̀rọ̀ yẹn kò tiẹ̀ dárúkọ bàbá Ìjẹ̀ṣà nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n bó ti sọ̀rọ̀ náà tán tó ju fọ́nrán náà sórí ayélujára la ṣe rí tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn bọ́ síbẹ̀ náà máa ń sọ fún pé Iyabo Ojo bàbá Ìjẹ̀ṣà mà ti bímọ ẹlòmíì náà tún sọ pé ìpara tó tiẹ̀ ń lò tó lóun lò yẹn tó fi ń tọ́jú ara rẹ̀ ó mà ní ìyàwó bàbá Ìjẹ̀ṣà náà ló ṣẹ̀mọ̀ pé wọ́n fẹ́ jẹ́ kó sọ nǹkan kan lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju oríṣiríṣi àwọn àríwísí sí abala àríwísí rẹ̀ òun náà rèé o ṣùgbọ́n àtẹ̀ tí wàá rí kó fọ èsì kankan fún ẹnikẹ́ni nínú wọn tẹ́ mọ̀ wípé wọ́n ní ohun tó bá kú ni kù ohun tó bá ń dùn ni òun ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni òun náà ni Iyabo Ojo ló fi ọ̀rọ̀ náà ṣe ṣùgbọ́n àwọn ènìyàn lórí ayélujára níṣe ni wọ́n ṣàfẹ́ wọ́ àwọn méjèèjì papọ̀ kí wọ́n ó jọ máa kí wọ́n tún fi tàùn sí ara wọn eléyìí ó lágbára ó gbẹnu tán ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà òun ló ṣàwọn ń lọ́rọ̀ tó lórí ayélujára báyìí tó jẹ́ pé níṣe làwọn ènìyàn ṣàbẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gbagba ọtí ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa lọ sí abala àríwísí kẹ bá wa fi síbẹ̀ ìyẹn tí àwọn olóyìnbó máa ń pè ní comment section tó kò ní ju báyìí lọ fún ìròyìn tòní ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín.